Are you recording us? No, I'm recording you. Are you recording us? I'm not recording you. It's me. I'm recording me. Put that phone down. This is my younger brother. Now, what are you upset about? Put that phone down. So you said the commissioner of police said you should arrest me? Yes, we are not over what? Bring you to the office. By force? Is it by force? I'm not holding you. No, well, you said that. So why you then have? So we didn't bring a letter of invitation now. That's not your business. When did you start telling people how to wear their clothes? You are saying you should not use phone. Let my car follow me. Is the car here? Yes. Wait. Baba, wait first. No, wait. Let the... You have to take me with my lawyer, so provide an avenue for... Your lawyer can come and Yes. No, wait now. Let him enter first. Okay. Enter. Clear the thing now. Where's this person? Oh. Where's your second? Where is she now? She's at the back there. Enter, please. Can you come? Drive down. How are you now? How far? No, sir. Even though you know what you are doing is bad, so I'm not doing anything bad. No problem. What's your family? Well, you know we had to stand for you when they oppress you. So if you are standing for oppression, you know the problem. Just follow us. Anybody that follows us. Please, sir, wait. My car is coming. You said it's an invitation. Why are you in a hurry? I don't understand. Yes. Well, only they have the picture. How are you? Is this your car? Yes. So they follow us from behind. Let me give them my stuff. Wait, what did he do? They said they shouldn't look for the behind me that was able to capture when the police was saying they should drop phone. Follow them, or? Yes, follow them. See, that was how one DSS. They go. Oga, follow them. Don't wait. Just drive behind them. Kábíyèsí Elédùmarè, mo kí gbogbo ẹ̀yin èèyàn wa. Ẹ náà ẹ ṣáàrí fọ́nrán tí a fi hàn ìtọ́ yẹn. Ọmọyẹlé Sowore nìyẹn. Ẹ wo bí ìjọba Tinubu, ẹ wo bọ́n ṣe tàn wọ mọ́tò. Wọ́n ní wọ́n invitation tó dẹ̀ yí Ọmọyẹlé fún ara ẹ̀gbọ́n mọ̀ kan wọ́n fẹ́ arrest òun ni. Ìlú ti wá dà bó ṣe dà ẹ̀ náà ẹ ti rí. Títorí pé ó pè fún protest, peaceful protest. Gbogbo àgbáyé lórí protest yẹn. Ó wà peaceful, wọn ṣe jàgídíjàgan, wọn jà, wọn bà nǹkan kan jẹ́. In fact, the first day of that protest, wọ́n jókòó ibi tí wọ́n dúró sí jẹ́jẹ́ wọn. Ibẹ̀ la àwọn ọlọ́pàá ti lọ bá wọn o. Bẹ́ẹ̀ni, ibi tí wọ́n wà, ibi tí wọ́n dúró sí jẹ́jẹ́ wọn, tí wọ́n ti ń ṣe protest, ibẹ̀ ni ọlọ́pàá ti lọ bá wọn. Ibẹ̀ ni àwọn agbófinró ti lọ bá wọn. Tí wọ́n yin tear gas sí wọn. Débi pé Ọmọyẹlé Sowore everybody sá fún àsálà ẹ̀ níjọ́ yẹn. Nígbà tí ẹ dẹ̀ ti lọ fún trial, ẹ release arákùnrin ẹ jẹ́ kó máa lọ. Ẹ má jẹ́ kí nǹkan míì padà ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Ẹ má jẹ́ kí nǹkan míì ṣẹlẹ̀ torí nǹkan tí wọ́n arrest Ọmọyẹlé Sowore fún sí ó ní òye mi. Ṣé nítorí protest ni? Ṣé bàbá Tinubu ti gbàgbé ni? Ṣé Tinubu ti gbàgbé ni? Ó gbàgbé nígbà ìjọba Goodluck Jonathan. Pé bàbá yìí àwọn ló ṣe protest, àwọn ló lead the protest nígbà náà lọ́hùn. Ṣé wọ́n ti gbàgbé ni? Gbogbo àwọn nǹkan tí bàbá Tinubu ń ṣe protest fún gbà yẹn nǹkan yẹn gan làwọn gan the first thing tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ lórí òun ni subsidy. Àwọn nǹkan tí bàbá yẹn ń sọ ńgbà yẹn nìyẹn pé kàn yọ subsidy. Pé wọn ìjọba gbọ́dọ̀ yọ subsidy nígbà yẹn. But nígbà táwọn débẹ̀ ń sì the first thing tó ṣe nìyẹn. Ìjọba Nàìjíríà ti dìjọba aninilára. Wọn ò jẹ́ káwọn ará ìlú wọn ò jẹ́ kán gbáyé gbádùn, wọn ò jẹ́ kán rí mú mí. Wọn ò jẹ́ kán rí mú mí, wọ́n dìyàn lọ́wọ́ mú wọn nà wọ́n dẹ̀ ní kó máa kí ló dé irú ìjọba wo lélẹ̀ táyé níyàn lára tó eléyìí. Àwọn agbófinró ni àwọn agbésùmọ̀mí nìyẹn lọ́tún lósì ní everywhere. Àìjọba orí nǹkan kan ṣe sọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí.
wọ́n ti lórí láyà wọ́n ti ń kọ lẹ́tà sí agbègbè wa kan l'Ondo State ní South West wọ́n ti ń kọ lẹ́tà sí wọn ní Àkókò North West wọ́n ń kọ lẹ́tà pé àwọn ń bọ̀ irú ẹ̀dẹ̀ okay nígbà táwọn DSS ti discover báwo wọ́n ṣe mọ̀ báwo wọ́n ṣe mọ̀ gbogbo àwọn nǹkan tí ẹ ní ẹ lè fi detect wọn níbi tán wà níbi tán lúgọ sí kò sí okay bí mo ṣe ń sọ̀rọ̀ sí ṣé kò yẹ kí drone ó yẹ kí drone máa parade everywhere ni ẹ mọ àwọn people wọ́n làwọn ń bọ̀ wọ́n á dẹ̀ wá ni wọ́n máa dé bí olè lóru ni ìgbà tí everybody ò fọkàn sínú wá dé àwọn ìjọba ọ̀rá wọn rí kan ṣe sáwọn nǹkan wọ̀nyí o Ọmọyẹlé Sowore tó pè fún protest peaceful protest òun lẹ lọ́wọ́ arrest òun ni wọ́n lọ́wọ́ arrest wọ́n ní commissioner of police àbí kí ni wọ́n tiẹ̀ pé wọ́n náà fẹ́ rí wọ́n lọ dá lọ́nà ni o wọ́n lọ dá lọ́nà bọ́dẹ̀ ṣe pé tó dẹ̀ ó wọnú mọ́tò nìyẹn fọ́nrán yẹn náà lẹ wò tán yẹn fọ́nrán yẹn lẹ wò tán ibi tí gbogbo ẹ̀ àti jáde sínsà àti ìmọ̀ ṣé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Ọmọyẹlé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ ìjọba ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ èmi náà bá rọ brọ́dà yìí náà pé lóòótọ́ he is a freedom fighter tán dẹ̀ ti wà lẹ́nu ìjàngbara tipẹ́tipẹ́ tí kì í ṣe ni wọ́n mọnú mòde ilẹ̀ ìjọba Nàìjíríà wọ́n mọ̀ pé wèrè náà fi ń wo wèrè we need people like Ọmọyẹlé we need another people like him àwọn tó ní àyà tí wọ́n tó yẹ pé wọ́n in fact torí ẹ ká sọ tòótọ́ Ọmọyẹlé Sowore ó ní àyà kò ń bẹ̀rù àwọn ọlọ́pàá yìí àtọ́ kò bẹ̀rù wọn presidential candidate aspirant náà lòun náà òun náà máa ń contest méjì kọ́ ló ti contest nísìn àbárọ̀ gan kó nǹkan fi wọ́n sílẹ̀ kó fi ìjọba ẹ jẹ́ ká àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká dá dúró lórí ọwọ́ wa sẹ́ gbogbo eléyìí ò nídìí wọn ò lè ṣe ń jí o Ọmọyẹlé Sowore kò sí nǹkan tó lè dà wàláhì ìjọba Nàìjíríà ò lè gbọ́ kò sí nǹkan tó lè dà kò sí nǹkan tó lè sọ tí wọ́n lè gbọ́rọ̀ sí lẹ́nu láyé wọ́n ti cross mind wọn pé láyéláyé àwọn ò lè ṣe rere pé ibi burúkú làwọn á máa ṣe torí protest tó ṣe náà fi arrest àbí kí nìkan mi ìtẹ́fẹ́ sọ pé ó ṣe kí nìkan tó fẹ́ sọ pé ó ṣe ń sìn tó fi mú that's what I don't know àmọye nǹkan tó ti ṣe fún arákùnrin wọ́n ti ṣe léṣe wọ́n ti tì mọ́ ní lọ́nà àìtọ́ another one ló ti di ṣẹlẹ̀ yìí o gbogbo àgbáyé wọ́n ti gbé Ọmọyẹlé Sowore o gbogbo àgbáyé láti gbọ́ wọ́n ti gbé Ọmọyẹlé Sowore àwọn nǹkan táwa ò fẹ́ ni pé bọ́n ṣe ń arrest àwọn èèyàn wa tẹ́kún wá lọ máa ń jẹ́ nìkan sí wọn lára before you know ẹ gbọ́ kí wọ́n ti mẹ́rin lọ we don't want such thing again a fẹ́ lose anybody nílẹ̀ Yorùbá àwọn akọni wa a fẹ́ lose àwọn èèyàn jàǹkànjàǹkàn wa nílẹ̀ Yorùbá mọ́ enough is enough ọmọ wa l'Ọmọyẹlé Sowore ọmọ wa ni o bó ṣe wò kó jẹ́ pé wọ́n Nàìjíríà lòun fáàtì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò tí gbà wá gbọ́ lọ́rọ̀ Yorùbá nation tí wọ́n á yọkàn wọn padà ó ì máa yọkàn ẹ̀ padà torí ó di ọjọ́ kan lòun náà àjòkó tá àrò wá jáwọ́ ẹ̀yìn a rí pé kò sọ́nà a rí pé there is no way there is no hope ó máa ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ máa ṣẹ̀ṣẹ̀ wáyé torí by this time ó yẹ kóun náà ti máa rò nǹkan tá à ń sọ àbí ẹ wo gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé káàkiri wọ́n ń ṣe protest náà tó dé sí wàhálà àwọn ọlọ́pàá gan láti ṣaláàbò fún wọn àwọn láti máa gáàdì wọn tó wọn ní fẹ́ kí wàhálà wà nǹkan tó yẹ káwọn ọlọ́pàá wá ṣe lọ́jọ́ yẹn ni wọ́n débẹ̀ ṣàìdébẹ̀ díàgàs náà yọ síta àwọn ọmọ ará ìlú tó ń lọ jẹ́jẹ́ lágbára wọn kánú wọn lè yìnbọn sí àwọn Boko Haram yẹn nínú igbó ẹ̀ ṣe lọ́ máa yin díàgàs kiri inú igbó kẹ́ ẹ lọ fi tú wọn ká níbi tán wà ẹ lọ ṣùtú díàgàs síbi tí ẹ mọ̀ kí wọ́n kọ́lé wọn sí kẹ́ fi ta wọn lójú kọ́wọ́ yín lè ráyè tẹ̀ wọ́n kẹ́ rí wọn mú síkún ẹ ní lè ṣe yẹn àfẹni tó ń ṣe jẹ́jẹ́ títí ẹ̀ òun lágbára yín ká wọ́n lẹ̀ ní agbára ọwọ́ ká là ń lẹ̀ dí mọ́ òun lọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí Ọmọyẹlé Sowore lágbára yín ká Ọmọyẹlé Sowore òun ní agbára yín ká òun náà lẹ̀ lè lẹ̀ dí mọ́ ìjọba Nàìjíríà kì í ṣe ìjọba burúkú ní èpè lápá gbogbo yín ẹ lè gbádùn inú ìnira lẹ́ẹ̀ máa wà gbogbo ẹ̀yin olórí Nàìjíríà ẹ̀yin tẹ́ sọ pé aráyé àwọn ọmọ ìlú wọn ò ní rí ìnira ẹ̀yin náà ẹ̀ ní ìrìnà ara máa ní yín ni gbogbo nǹkan tẹ́ bá jẹ́ á máa gbòdì lára yín bó ṣe omi lẹ́mu á gbòdì lára yín bó jẹ́ omi lẹ́mu àtọmọ yín gbogbo ẹ̀ á gbòdì torí gbogbo nǹkan tó yẹ kí gbogbo ara yín máa gbádùn ẹ̀yin nìkan lẹ́ ń gbádùn ẹ̀ àwọn sójà tó yẹ kó máa dáàbò bo ará ìlú ẹ̀yin ni wọ́n ń gáàdì
ẹ lè gbádùn o gbogbo yín pápátá ẹ lè gbádùn ẹ ní jèrè ayé gbogbo yín pápátá ẹ̀yin ìjọba Nàìjíríà yìí ẹ̀yin olórí Nàìjíríà ẹ mú kọ́ tí ìlú dànà ọ̀hún everything ti bàjẹ́ ó ti kọjá bàjẹ́ kí ló dé kí ni ará ìlú ṣe fún yín tó fi le tó lè kí ni àwọn ará ìlú ṣe fún yín ẹ̀yin olórí Nàìjíríà kí ni ará ìlú ṣe fún yín tó tó yìí ẹ dẹ̀ ń travel káàkiri mo rí fídíò kan tí Very Dark Man ṣe tó lọ ṣe fídíò níbì kan àwọn kinní kan tó dàbí fan tó tóbi bẹ́lẹ̀ ó wà káàkiri ní ìlú táwa wà yìí náà kinní yẹn máa ń generate iná ni wọ́n fi ń generate iná wọ́n fi ń generate there are a lot of systems wọ́n fi ń níná tí náà wọ́n fi wà 24 hours ẹ dẹ̀ ní owó jù wọ́n lọ ẹ ní resources jù wọ́n lọ àwọn èèyàn máa gbàdúrà Nàìjíríà wọ́n máa gbàdúrà àdúrà tẹ́ ń gbà tí ẹ pọ̀ Ọlọ́run ti fún yín nìkan tẹ́ ń gbàdúrà fún kí lẹ wá ń disturb Ọlọ́run fún these are the things tó yẹ káwọn ènìyàn mọ̀ èpè tá à ń ṣe yà á máa mọ yín lórí ẹ lè gbáyé gbádùn ẹ wo ẹ̀yin ènìyàn wa bó ṣe jẹ́ nìyẹn o wọ́n ti arrest Ọmọyẹlé Sowore bó ṣe jẹ́ nìyẹn mo kí wa lógúnlógún bó ṣe gbà wá náà la ṣe fún yín ẹ̀yin ènìyàn wa ẹ wo ẹni bínú ni èmi ọmọ yín náà ni ó ń pariwo ọmọdé yìí náà Àkàlàmàgbò TV show àkúdédé àsìkò yìí o ẹnikẹ́ni tó bá mi gbọ́n ìyá mi mo dúpẹ́ Bello ẹ bá mi sọ fún pé mo kí wọn o mi gbúrò wọn rárá mi ìṣàlẹ̀ máa rí kọ́mẹ̀ntì wọn lórí ìkànnì ìyá mi mo dúpẹ́ Ọlá Bello mo kí yín o níbikíbi tẹ bá wà tẹ bá ń gbọ́ mi nínú ìnira o àbọ̀ Ọlọ́run á wà lórí yín àti gbogbo ìdílé yín ànílá fún àti gbogbo ẹ̀yin lólùfẹ́ wa lórí ìkànnì gbogbo aládùúrà àbọ̀ Ọlọ́run á wà lórí yín o ẹni gbọ́ bí sí àwọn èèyàn yín tó wà nílé àwọn Fúlàní nìyẹn tó ti give alert to my own place ibẹ̀ làwọn Fúlàní give alert sí gbogbo àwọn ará ìlú ń sọ wọn inú ìlà ìlò náà wà ọkàn èèyàn ò balẹ̀ ọkàn mi ò balẹ̀ níbi tí mo wà ń sìn ẹni ká má ṣe pé ìwà láàánú ṣe pé fún wọn àwọn ní í sìn wọn kó sójà síwájú ta ilé wọn ọlọ́pàá ló ń sọ̀rọ̀ ẹni wù ẹ̀ tán bá ń lọ àwọn mẹ̀kúnnù nǹkan